Ọwọ́adé gba ọ̀pá àṣẹ gẹ́gẹ́ bí Aláàfin Ọ̀yọ́ tuntun. Gómìnà Ṣèyí Mákindé ti ìpínlẹ̀ Ọ̀yọ́ ti gbé ọ̀pá àṣẹ lé Abímbọ́lá Akeem Ọwọ́adé tí í ṣe Aláàfin kẹrìndínláàádọ́ta ti ìlú Ọ̀yọ́ lọ́wọ́, léyìí tó ṣàfihàn rẹ̀ gẹ́gẹ́ bí ojúlówó Aláàfin Ọ̀yọ́ tuntun. Ní ọjọ́ Ajé tí í ṣe ọjọ́ kẹtàlá inú oṣù kínní ọdún 2025 yìí ni gómìnà ọ̀hún ṣe àgbékalẹ̀ ọ̀pá àṣẹ náà ní ọ́fíìsì rẹ̀ tó wà ní ìlú Ìbàdàn tí í ṣe olú-ìlú ìpínlẹ̀ ọ̀hún. Ètò náà ni ó wáyé lẹ́yìn ó dín díẹ̀ ní ọdún mẹ́ta tí Aláàfin ti ìlú Ọ̀yọ́ Ọba Lámìdí Adéyẹmí kẹta ti wàjà. Àwọn afọbajẹ ìlú Ọ̀yọ́ tó ń fapá jánu lórí ìyànsípò Ọwọ́adé gẹ́gẹ́ bí Aláàfin Ọ̀yọ́ tuntun ni wọn ò darapọ̀ mọ́ wọn níbi ètò ọ̀hún. Lára àwọn tó péjú pésẹ̀ síbi ètò gbígbé ọ̀pá àṣẹ lé Aláàfin tìlú Ọ̀yọ́ tuntun lọ́wọ́ ni igbákejì gómìnà ìpínlẹ̀ ọ̀hún, Amòfin Báyọ̀ Lawal, akọ̀wé fún ìjọba ìpínlẹ̀ ọ̀hún Ọ̀jọ̀gbọ́n Ọlánìkẹ́ Adéyẹmọ, abẹnugan ilé-ìgbìmọ̀ asòfin ìpínlẹ̀ Ọ̀yọ́ Ọ̀nàrẹ́bù Adébọ̀ Ògúndòyìn, Sẹ́nitọ́ Monsurat Sumonu, alága ìjọba ìbílẹ̀ ìlà-oòrùn ìpínlẹ̀ Ọ̀yọ́ Ọ̀nàrẹ́bù Olúòkun, Ọ̀jọ̀gbọ́n Wándé Abímbọ́lá àtàwọn míì. Shakirat Arówólò Nurudeen ló ń jábọ̀ ìròyìn fún iléeṣẹ́ Atótó Arére Online TV. Ẹ ṣé púpọ̀ bẹ́ẹ̀ ṣe